Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí á gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà nítorí ikú àti àjíǹde yín tí kò já sásán lórí wa. Ẹ̀jẹ̀ yín tẹ́ fi rà wá padà àti ẹ̀yin tí ẹ jẹ́ ìdí fún àjọyọ̀ wa ní àkókò yìí. Ọ̀rọ̀ tí a gbọ́ lé ní kó ṣe ayé ọkàn àwọn tí ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 22 oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé di ẹrù jẹ̀jẹ̀ fún èṣù. Àwọn àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 1 ẹsẹ̀ ìkíní. Àìsáyà orí 1 ẹsẹ̀ ìkíní. Ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ ní ara mi, nítorí tó ti fi àmì òróró yàn mí láti wàásù ìyìn rere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìtúsílẹ̀ túbú fún àwọn òǹdè. Ìgbà tí a mú Bíbélì kíkà wà nínú ìwé àwọn onídàájọ́ orí 16 ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Onídàájọ́ orí 16 ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Sámúsónì sì lọ sí Gásà, ó sì rí obìnrin panṣágà kan níbẹ̀. Ó wọlé tọ̀. Àwọn ará Gásà sì gbọ́ pé Sámúsónì wà níhìn-ín, wọ́n sì yí i ká. Wọ́n lù mọ́ ní gbogbo òru náà ní ẹnu ibodè ìlú náà. Wọ́n sì dákẹ́ jẹ́ẹ́ ní gbogbo òru náà. Wọ́n wí pé ní òwúrọ̀ nígbà tí ilẹ̀ bá mọ́ ni àwa yóò pa á. Sámúsónì sì dùbúlẹ̀ títí tí ó fi di àárín ọ̀gànjọ́. Ó sì dìde láàárín ọ̀gànjọ́, ó sì gbé ilẹ̀kùn ibodè náà àti òpó méjèèjì, ó sì fà wọ́n tú pẹ̀lú ìdábùú ilẹ̀kùn. Ó gbé wọn lé èjìká rẹ̀, ó rù wọ́n lọ sí orí òkè kan tí ó wà níwájú Íbrónì. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Kí ló dé tí odidi ẹgbẹ́ ọmọ ogun fi yàn láti dúró di òwúrọ̀ láti kọlu ọkùnrin kan ṣoṣo? Gẹ́gẹ́ bí a ti kà á nínú Bíbélì kíkà wa tòní, mo gbàgbọ́ pé torí wọ́n bẹ̀rù Sámúsónì ni, wọ́n sì mọ̀ pé àwọn yóò nílò iná. Torí náà tí ó bá yí ojú padà sí wọn, tí wọ́n bá sì nílò láti sáré, ta ni ó lè sọ ọ́ di ẹrù jẹ̀jẹ̀ fún agbára òkùnkùn? Kí o sì lọ láti ṣí àwọn ilẹ̀kùn ìlú kan fún ìmọ́lẹ̀ ìyìn rere láti wọlé. Ìdáhùn rẹ̀ ni ẹ̀mí mímọ́ o. Mo rántí nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìsọjí ìta gbangba káàkiri Nàìjíríà nìkan nítorí ebi wa fún iṣẹ́ Ọlọ́run. A máa ń pe gbogbo àwọn ìránṣẹ́ papọ̀ sí ibì kan tí a yàn. A ó fún gbogbo wọn ní oúnjẹ, a ó sì ṣàlàyé fún wọn pé a fẹ́ ṣe ìsọjí ìta gbangba ní ìlú wọn o. Wọn yóò wá o, wọn yóò jẹ oúnjẹ wa, wọn ó sì ṣe ìlérí ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ní kíkún. Tí ó bá wá di ọjọ́ ìsọjí náà, àwọn náà yóò ṣe ètò kan nínú ìjọ wọn, kí ó má bàa sí ọmọ ìjọ wọn kankan tí yóò wá síbi ìsọjí ìta gbangba wa. Lẹ́yìn ìgbà díẹ̀, pẹ̀lú ìtara, mo sọ fún Ọlọ́run, bàbá, mo fẹ́ ṣe iṣẹ́ rẹ, ṣùgbọ́n mo ń ná owó mi, mo sì ń ná ara mi láìsí àyọrísí. Ọlọ́run dáhùn, ìwọ ló ní ẹbí o. Òun gbìyànjú láti ṣe iṣẹ́ mi láìsí ẹ̀mí mímọ́. Nígbà tí àwọn ẹgbẹ́ òkùnkùn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gba ìjọba ní ilé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà, ẹ̀mí mímọ́ sọ fún mi pé kí n gbé ìsọjí ẹ̀mí mímọ́ lọ sí àwọn ilé ẹ̀kọ́ gíga. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú Yunifásítì ti Ìbàdàn. Nígbà tí a sọ fún wọn pé a fẹ́ ṣe ìsìn ẹ̀mí mímọ́ níbẹ̀, gbogbo akẹ́kọ̀ọ́, olùkọ́ àti ọ̀gá ilé ẹ̀kọ́ jáde wá o. Ohun tó yà mí lẹ́nu ni pé bí mo ṣe gba gbohùngbohùn lọ́jọ́ náà, òjò bẹ̀rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé ìta gbangba ni a wà, ẹnikẹ́ni kò kúrò. Kódà ọ̀gá ilé ẹ̀kọ́ náà kò kúrò nínú òjò náà o. Nígbà tí a pe àwọn tó fẹ́ kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀, wọ́n jáde wá nítorí ẹ̀mí mímọ́ wà níbẹ̀. Ẹgbẹ̀rún àwọn ènìyàn jáde wá o. Olùfẹ́, lékè ohun gbogbo tí o bá ń ṣe àgbékalẹ̀ ìbáṣepọ̀ tímọ́tímọ́ pẹ̀lú ẹ̀mí mímọ́ o. Kó lè ró ọ lágbára. Kò sì ní ró ọ lágbára nìkan o, yóò yí ayé rẹ padà pẹ̀lú. Fún àpẹẹrẹ, kí n tó di àtúnbí, mo máa ń gbé nínú ìbẹ̀rù tí mo bá fẹ́ ṣe àbẹ̀wò sí abúlé mi nítorí
mò ń bẹ̀rù àwọn agbára òkùnkùn tó wà níbẹ̀. Nísinsìnyí mo máa ń kéde àbẹ̀wò mi ṣáájú lílọ síbẹ̀ nítorí ìbáṣepọ̀ tímọ́tímọ́ mi pẹ̀lú ẹ̀mí mímọ́ tí ó ń ró mi lágbára. Ẹ̀mí mímọ́ yóò sọ ọ́ di ìjáyà fún ìjọba òkùnkùn gẹ́gẹ́ bí ó ṣe ṣe fún àwọn ọmọ ẹ̀yìn àkọ́kọ́. Ìwé ìṣe àwọn àpọ́stélì orí 17 ẹsẹ̀ 6. Bí o bá ṣe jọ̀wọ́ ayé rẹ fún Jésù Kristi tí o sì ní ìbáṣepọ̀ pẹ́kípẹ́kí pẹ̀lú rẹ̀. Kókó ọ̀rọ̀: ẹ̀mí mímọ́ ó máa ń ró onígbàgbọ́ lágbára o láti pa àwọn iṣẹ́ èṣù run. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa rán ẹ̀mí mímọ́ rẹ sí mi. Jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ kí ó ró mi lágbára, kó fún mi ní okun àti agbára tí mo nílò láti pa iṣẹ́ òkùnkùn run, láti pa iṣẹ́ ọ̀tá run, láti pa iṣẹ́ àwọn ẹni ibi run. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ró mi lágbára, yóò sì ró wa lágbára ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ohun àní nàá ní ó dàbọ̀.